yẹ kí ìyá Ọ̀ṣun máa bẹ̀rù omi o. Ìyá Ọ̀ṣun kò yẹ kẹ́ máa bẹ̀rù omi màámi. Kò yẹ kẹ́ bẹ̀rù omi o. Ìyá Ọ̀ṣun máa bẹ̀rù omi. ọmọ ẹ̀dá lérílérí irọ́ ti jẹ wọ́n lógún. ọmọ ẹ̀dá ló nírọ̀ òun ẹ̀tàn wọn a máa ṣe filéńgé bíi pólúwa àṣẹ̀dá gbáyé sátẹlẹsẹ̀ wọn a máa jánu fìrìfìrì bíi ewúrẹ́ àbí màálù. ẹ̀rí wọn láwọn làwọn ń ṣe gbá àwọn làwọn ń ṣàwo wọn a lérí agbára títí bíi gbọ́n jọba mímọ́ lọ wọn a lérí oògùn ọ̀kà pípọ́ mẹ́lòmí ò ní dọ̀sán. ẹ̀rẹ́ ni tó lẹ́nìkan ò ní dọ̀sán bí ọ̀lẹ àdàmọ̀dì oníjìbìtì ni ọba mímọ́ ní ń pani ní jíni wọn a sọ páwọn làwọn lágbára lórí omi wọn ò sì lè kán lùdò wọn láwọn ń pàṣẹ fómi àwọn ń pàṣẹ fódò ẹni ká jù wọ́n sọ́gun ká fi wọ́n sókun ká wò ó kí wọ́n lọ bá Yemọja sọ̀rọ̀ ńbẹ̀ wọn sọ bí pàgbára ayé ń bẹ lọ́wọ́ wọn a máa yan fandafanda bí wọ́n bá rẹ́ nìkan wá tàn látàn jẹ bí wọ́n bá ráwọn èèyàn tí ń sá kíjokíjo bẹ̀rù wọn a tún wá kàn yẹn má pa bíi pé wọ́n lágbára jù bẹ́ẹ̀. bàbá alágbára èyí ti jẹ́ òsè dọ̀bálẹ̀ síwájú rélùwé káwọ agbára tó ní bó ṣe lé jẹ́ kí rélùwé ó gorí rẹ wò náà káwọ bó ṣe lágbára ọ̀hún tó kàǹkà tírélà ní pọ̀ náà àní olúró níbi ẹsẹ̀ rẹ̀ káwọ bóyá ó lágbára agbára kankan ò sí irọ́ ló wà bẹ́ẹ̀ ọba mímọ́ ló lágbára ilé fìrífìrí lásán ló kàn ń pa lásán gbìyànjú kó o ṣèyí tó ga jẹ̀mí rẹ lọ káwọn tó fẹ́ ṣe tó kọjá àtàsíwájú o jáwọn tó ní lágbára táwọn ẹlòmíì ò tí ì dánwò sẹ́yìn.